gọ́ngọ́ sọ níbi àfihàn fíìmù eléko ọba ìṣúgbà yìí tí Jídé Kòsọ́kọ́ gbé jáde. iye wàhálà tá a rí bẹ́ẹ̀ ni àbówó tá a ná sòtọ́ lọ́hún dẹ̀ wá jẹ́ ṣé tó dé ibi tó dé yìí mo mọ̀ pé àpẹẹrẹ rẹ ni pé we started it and we complete. àìmọye sinimá tó bẹ̀rẹ̀ tó parí ṣùgbọ́n pé ọ̀rọ̀ tèmi ó tọ́pẹ́ ó tún ju ọpẹ́ lọ pé bàbá ìwọ̀n tiẹ̀ lágbàlagbà ni mo kò sí àmọ́ náà bẹ̀ bá wa ṣe. kí lè rò pé fi gbé eré ìkàlẹ̀ kí ni ìbárò ṣé mo níṣẹ́ mi ni ìsọṣẹ́ mi tó dà tó mọ ọmọ mi tó kọjá ilé mo wá gbìyànjú mo wá ráwọn èèyàn bí ẹni àjọ kórapọ̀ wọ́n fún mi ní support mo ṣe nǹkan tí ó lápẹẹrẹ báyìí oníkíni mo rò dáadáa. kí ni káwọn olólùfẹ́ máa retí nígbà tí eré ìbàjẹ́. rírètí kọ́ àwọn ni mo tiẹ̀ ń fẹ́ kọ́kọ́ bá mi jáde lọ sí sinimá káàkiri láti ọ̀dẹ̀ 20 ló wà ní gbogbo sinimá káàkiri kọ́ lọ wo eléko ìṣúgbà yìí eléko ọba ìṣúgbà yìí Èkó ni I make bold to say this is the first biopic on Lagos and they will get to understand what I'm talking about. Yorùbá bọ̀ wọ́n ní ẹni ńlá ní í ṣe nǹkan ńlá ẹni tó bá yọjú sí gbàgede àbáwọlé sí àwọn gbọ̀ngàn ìwòran ńlá tó wà ní Genesis Cinemas lágbègbè Lẹ́kì lérékùṣù Èkó lọ́jọ́ àbámẹ́ta sátidé ọjọ́ 14 oṣù kẹta ọdún 2026 yìí kò dìgbà tí wọ́n bá ṣẹ̀ṣẹ̀ ń sọ fún onítọ̀hún tí yóò fi mọ̀ pé ayẹyẹ ńlá kan fẹ́ wáyé níbẹ̀ kì í sì ṣe ayẹyẹ kẹ́jẹ́bú àríyá tí àwọn gbajúmọ̀ ìlú mọ̀ọ́ká àti lóókọ lágbo eré orí ìtàgé nílẹ̀ wa péjú pésẹ̀ sí ni. ọjọ́ sátidé náà ní àgbà ọ̀jẹ̀ onítíátà ilẹ̀ wa ọmọọba Jídé Kòsọ́kọ́ tí wọ́n tún máa ń pè ní Unfreedoma ń ṣe àfihàn àti àkójáde fíìmù olókìkí rẹ̀ bí ọmọ ọjọ́ mẹ́jọ ìyẹn sinimá tó pe àkọlé rẹ̀ ní eléko ọba ìṣúgbà yìí. ọjọ́ sátidé náà ni wọ́n ń ṣe pùrẹ̀míà fíìmù náà bí èdè àwọn eléèbó. ṣé ti bí wọ́n ṣe fi àkọlé àti àwòrán fẹ̀rẹ̀gẹ̀jẹ̀ àwọn tó kópa nínú fíìmù náà dábìrà sí ẹ̀gbẹ́ ọ̀tún àti tòsí ọ̀nà tó wọ gbọ̀ngàn sinimá ní ká sọ ni àbí ti ìsọ Ṣaléwá Ológùrọ̀ Akèrègbè Aháẹ̀mú àti kẹ̀kẹ́ ẹlẹ́mu rẹ̀ tó wà lápá òsì ọ̀nà àbáwọlé àbí ti orin aládùn highlife ayé ọjọ́un àti tòde òní tó ń kọ lálá sókè táwọn èèyàn sì ń fẹsẹ̀ rajó ní káwí ká má ṣẹ̀ṣẹ̀ sọ ti àwọn ọmọge oníjó apanilẹ́rìn àpèrè ọlọ́lá tó wà lẹ́nu ọ̀nà níbi táwọn àlejò ti ń ya fọ́tò àwọn ẹ̀ṣọ́ aláàbò rẹpẹtẹ tí wọ́n dúró wámúwámú láti ṣàyẹ̀wò kí wọ́n sì pèsè ààbò àti gbọ̀ngàn ìgbàlejò kan níbi táwọn àlejò kọ́kọ́ ń dúró sí láti kí ara wọn káàbọ̀ kú àtijọ́ tí wọ́n ń fi oríṣiríṣi nǹkan ìpápánu àti ọtí ẹmu ice cream ẹran díndín àti gúgúrú kẹ́nu mádìlẹ̀ pa ìtọ́dà bó tilẹ̀ jẹ́ pé ààwẹ̀ mùsùlùmí àti tàwọn onígbàgbọ́ tó wà lóde ó dín yàlàyò lọ ọjọ́ náà kù. ní ti ẹwà àti oge àràkún láṣọ gbágini níṣe ni oge ń pe oge rán níṣẹ́ pẹ̀lú bí onírúurú ìmúra ẹwà fífi oge dábìrà àti ọ̀ṣọ́ lóríṣiríṣi ṣe kórajọ síbi àfihàn sinimá náà. àwọn àlejò pàtàkì àwọn òṣèré tó lóókọ àti ìlúmọ̀ọ́ká láwùjọ bíi ọ̀gbẹ́ni Bọ́lájí Amúṣàn Adébáyọ̀ Sàlámì táwọn èèyàn mọ̀ sí Ọ̀gá Bello ọmọ rẹ̀ Fẹ́mi Adébáyọ̀ tí wọ́n tún ń pè ní Jẹ̀lílì Oníṣó Ìyábọ̀ Òjó ìyẹn Queen Mother Rẹ̀mí Ṣítàbé adẹ́rìn-pòṣónú Akínyọ̀ọ́lá Ayọ̀ọ́lá tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Kamo State tàbí ọ́físà Kamo Múyìwá Adémọ́lá Mr Authentic Kọ́láwọlé Ajéyẹmí ọkọ Tóyìn Abraham Ìyáire alàgbà Afeez Oyètòrò tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sàká atọ́kùn ètò Másòyìnbó lórí ẹ̀rọ ayélujára ọ̀gbẹ́ni Lékan Fábilọ́ba aṣojú ọba Ọjọ́rá tìlú Èkó àwọn ọmọ àti mọ̀lẹ́bí Jídé Kòsọ́kọ́ bíi Ṣọlá Kòsọ́kọ́ Bídèmí Kòsọ́kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀pọ̀ àwọn òṣèré àti olólùfẹ́ Jídé Kòsọ́kọ́ tí wọ́n bá Aláròyé sọ̀rọ̀ ni wọ́n sọ̀rọ̀ ìwúrí nípa àgbà ọ̀jẹ̀ onítíátà yìí. bàbá mi ni wọn látìgbà tí mo ti tọ́jú mọ́ wọn eléyìí ò ṣe pé ṣe tó ló jẹ́ bàbá ẹ̀ is a very good person èèyàn dáadáa.
wọ́n ṣe fónílé, wọ́n ṣe fàlejò, wọn ò kórí ẹnì kankan kéré, wọ́n dára sí gbogbo ẹni tó wà lágbègbè wọn, wọn ò dẹ̀ ní kí tọmọlàkejì wọn kó má dáa. Nítorí náà nǹkan eléyìí táwa gbé jáde yìí, tí ẹ bá fẹ́ kí inú wa dùn dáadáa ẹ̀yin èèyàn mi, ẹ bá wa jáde, ẹ túyáyá, ẹ wá bá wa wo Elékòó ọba Ìṣúgbà yìí, ìtàn tó ní ọ̀pọ̀lọpọ̀ lessons, morals. Ẹni tí Ọlọ́run yọ́nú sí gidi gan. Èmi fún ara mi Lọlá Ìjẹ̀bú mo wà nínú fíìmù yẹn. Fíìmù tí wọ́n ná owó tó ná sí pọ̀, wọ́n dẹ̀ ṣiṣẹ́ nínú ẹ̀ tààràtààrà lọ fi ṣe. So inú mi dùn to be part of it. Inú mi dùn. Ó dà Aláròyé ìwà ẹja ṣàròyé díẹ̀ Múyìwá ọmọ Adébọ́lá ló ń kọ gbogbo ayé mọ̀ ń pè mí ní authentic jẹ́ eré tó ní ṣe pẹ̀lú ìtàn ìgbésí ayé ọba Ìṣúgbà yìí gangan ìtàn tó ṣẹlẹ̀ gangan ni ọba yìí jẹ́ ìkan nínú àwọn gbòógì nínú pàtàkì ọba alágbára tó jẹ nílùú Èkó ó jẹ́ ìtàn ìgbésí ayé mo sì mọ̀ pé gbogbo nǹkan làwọn èèyàn rí bí wọ́n á rí eré wọ́n á rí ẹ̀kọ́ wọ́n á rẹ́rìn-ín wọ́n á ráṣà wọ́n á rí ṣe wọ́n á rí ìmọ̀ràn gbogbo nǹkan pátápátá ló wà nínú Ìṣúgbà yìí. Ìmọ̀ràn wo lẹ máa gbà wọ́n nísìnyí tí eré yẹn bá jáde? Gbogbo ẹ̀yin tẹ̀ ń wo mi Múyìwá Adébọ́lá authentic ló kọ̀ mí ẹ wo Ìṣúgbà yìí Elékòó ẹni tí ò bá mọ̀ tàn dáadáa ó ṣeé ṣe kó má tàn débì kan o. Ìtàn wa ìtàn ìgbésí ayé ọba Èkó ọba Ìṣúgbà yìí Elékòó òun nìyí ẹ má ṣàìwò má jẹ́ kí wọ́n sọ nǹkan tí ò ní tán fún ọ. Jídé Kòsọ́kọ́ bàbá wa ọ̀gá wa àwọn ni wọ́n ṣe ẹ lọ́ máa wò tó bá ti wà ní gbogbo ilé sinimá báyìí láti ogúnjọ́ oṣù ní ogúnjọ́ oṣù táwa ń bẹ̀ yìí oṣù kẹta ẹ lọ́ máa wò ẹ ṣe mo dúpẹ́ lọ́wọ́ yìí. tàbí ọ́físà Kàmó Múyìwá Adémọ́lá Mr Authentic Kọ́láwọlé Ajéyẹmí ọkọ Tóyìn Abraham Ìyáire alàgbà Afeez Oyètòrò tí ọ̀pọ̀ èèyàn mọ̀ sí Sàká atọ́kùn ètò Másòyìnbó lórí ẹ̀rọ ayélujára ọ̀gbẹ́ni Lékan Fábilọ́ba aṣojú ọba Ọjọ́rà tìlú Èkó àwọn ọmọ àti mọ̀lẹ́bí Jídé Kòsọ́kọ́ bíi Ṣọlá Kòsọ́kọ́ Bídèmí Kòsọ́kọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọ̀pọ̀ àwọn òṣèré àti olólùfẹ́ Jídé Kòsọ́kọ́ tí wọ́n bá Aláròyé sọ̀rọ̀ ni wọ́n sọ̀rọ̀ ìwúrí nípa àgbà ọ̀jẹ̀ onítíátà yìí wọ́n sì tún ṣèròyìn bí eré náà ṣe kí pọ́pọ́ tó. wọ́n ní fíìmù tí kò ní jẹ́ kí ìtàn parun nílẹ̀ Yorùbá ni wọ́n sì rọ àwọn olólùfẹ́ wọn gbogbo láti tú yáyá lọ wò ó nígbà tó bá gorí igbá láwọn ilé sinimá jákèjádò orílẹ̀-èdè yìí lógúnjọ́ oṣù kẹta tá a wà yìí. Faith Adébọ́lá ló ṣàkójọ ìròyìn yìí tó sì kà á sétí ìgbọ́ yín.